kónílé mo kálejò mo kí lọ́kùnrin bẹ́ẹ̀ sì tún ni mo kí lóbìí mo kóyún inú mo tún kàṣẹ ẹ̀bí mo sì bá ẹ̀yin dídùmarè tó kólé àyédè lọ́wọ́ mo sì bá bàbá àti màmá mo sì bá àwọn àgbààgbà pèdèpèdè tá ti ń pèdè káwọn tó mọ̀ pèdè mo sì bá àwọn àgbààgbà sọ̀rọ̀sọ̀rọ̀ tá ti ń sọ̀rọ̀ káwọn tó mọ̀ sọ̀rọ̀ kíbà mi kò ṣe Olapresenter rèé ìbá wọn kan fìdílé abẹ ti fìdílé nǹkan mẹ́wàá ṣẹlẹ̀ lókè pẹ̀ àkùn tẹ̀ ń wò lẹ̀ àní ayé tó tó fóun ayé àkàmàrà ayé ànàmọ́náyé ẹ̀ ń bá pé ọ̀sáyé ayé ń bẹ èèyàn sì wà ibi ó bá kángun sọ́tọ̀ ẹnìkan ni ó rí jura wọn lọ nǹkan bẹ lókè pẹ̀ bí ọlá wọn pò kọ àkùnrin tẹ̀ ń wò bí ọlá wọn pò kọ rẹ̀ gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ pátápátá ń bẹ ní Port Harcourt kábíyèsí ọba mi Ẹlẹ́dùmarè òun gangan fúnra rẹ̀ ló wá kọ́ ilé kan ságbègbè Apẹ̀tẹ́lẹ̀ Ìbàdàn ó kọ́ ilé ọ̀hún láàrin ọdún 2017 láàrin ọdún 2015 tẹ́ẹ̀bà ní ìsìnmẹ́gbọ́ láàrin ọdún 2015 sí 2016 ló fi kọ́lé ọ̀hún ságbègbè Apẹ̀tẹ́lẹ̀ Ìbàdàn ó kọ́lé ọ̀hún tán ń gbébẹ̀ gẹ́gẹ́ bí n ta gbọ́ ni pé àwọn àdúgbò ń gbà tá a bá wọn fọ̀rọ̀ wérọ̀ ìní pé láti bí ọdún 2018 làwọn ti fojú kàn án gbẹ̀yìn kí ló wá bí n tó fà á tán fi padà rókù rẹ̀ ń bẹ̀ o kí ló bí n tó fà á kí ló pa á gangan náà kí ló pa Abíọ́lá ta ló lè ṣàlàyé ikú tó pa Abíọ́lá ọmọ Nàìjíríà àbí n tàn sọ èyí àní ilé kan bẹ lẹ́gbẹ̀ẹ́ ilé Bíọ́lá yìí ilé kan bẹ lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ ilé ọ̀hún mo wá wò pé ejò kan mọ̀ ń sáré wọ́ láti ọ̀dọ̀ ilé àwọn ibi tó rí igbó ti kún bẹ̀ kò sẹ́ni tí ń gbé bẹ̀ kò sẹ́ni kankan wọn mẹ́ni kankan mọ́ kò sẹ́ni kankan mo wá wò pé ejò tí ń wà ọ̀dà àwa èmi ò wá san ilé yìí o èmi ò san ogbó tí ń bẹ nínú ilé yìí tó nílé bá dé yóò lè mọ̀ pé ó ti fẹ́ fàjàmbá sáàrin àdúgbò wọ́n bá pé birikoto náà bá pa àwọn tí ó san inú ilé wọ́n tẹ̀bi géètì kò sí kọ́kọ́rọ́ tí wọ́n fi sí géètì náà má fò fẹ́ǹsì wọlé nígbà tó ń dénú ilé ọ̀hún náà wò pé ìwọ anífẹ́ tí ń gbá sí àwọn mú yìí èèyàn kú ni àbí ẹran kú ìsọ́jòkú ẹran bìí ni àbọ̀jòkú èèyàn náà bá jálẹ̀kùn wọlé kò sí màsí nǹkan kan kẹ̀ wọ́n bá tún kànlẹ̀kùn kókókó kò bá tún sẹ́ni tó dáhùn kábíyèsí ọba mi Ẹlẹ́dùmarè ṣàdédé wọ́n wá jálẹ̀kùn kan o níbi táwọn bá Bíọ́lá tí Bíọ́lá tó ti jẹrà mọ́ ìkúnlẹ̀ abiyamọ àwọn tí ń bẹ́ẹ̀ ń pariwo ẹgbà wá arákùnrin yìí ń gbénu lé kódà kò pọ́dún kan tó fi kọ́lé èyí tán ṣáàwá ní ìtẹ̀wá mẹ́nì kankan tí ó tó wá mọ Bíọ́lá tí ó rò pa Bíọ́lá ìǹtí ẹ̀ rí ọ láti bí ọjọ́ bíi mélòó kan àbí kò séèyàn kankan nù ló mọ́ ládùúgbò Apẹ̀tẹ́lẹ̀ Ìbàdàn tó fi di pé láti bí ọdún 2018 tán ti ṣàkíyèsí pé àwọn ò rí Bíọ́lá mọ́ Bíọ́lá wọ́n ẹ̀sẹ̀ wàá rò kú orí eegun ara rẹ̀ yìí náà ti ń wò ó lẹ̀ tó jẹrà mórí bẹ́ẹ̀dì kábíyèsí ọba mi Ẹlẹ́dùmarè kí ló pa Bíọ́lá tá ń pa Bíọ́lá gangan ganan kí ló pa Bíọ́lá ṣé àwọn èèyàn ló pa Bíọ́lá ni àbí kí náà pè náà àbí ẹ̀mí kan ṣàdédé yọ sí Bíọ́lá láàrin òru tó pa Bíọ́lá àbí Bíọ́lá sí ègè tó pa Bíọ́lá táwa ló pa Bíọ́lá tó tún tilẹ̀kùn mọ́ Bíọ́lá nù ilé táwọn àdúgbò fi mọ̀ pé èèyàn bẹ̀rù lé títí tí òkú Bíọ́lá fi jẹrà kéegun kábíyèsí ọba mi Ẹlẹ́dùmarè àdìtú ìmọ̀láyé yìí o mẹ́wàá ṣẹlẹ̀ lókè ìpẹ̀ṣẹ̀lẹ̀ Gbáǹkọ́gbì rèé ó gba ọkọ̀ ó gbé ó pì ó kọ ó tún gbà kábíyèsí ọba mi Ẹlẹ́dùmarè Olapresenter ẹ̀ ń bá pé kò sáyé ayé ń bẹ ìyá wà ẹ̀ ní obìnrin jìnnà ní òrábùkẹ́ ọ̀kẹ́rẹ́ béèyàn bá rìn jìnnà yóò rí ibi tákùkẹ́rẹ́ gangan tó ti lóyún tó tún pamọ́ irú ikú tó pa Bíọ́lá àfẹ́gbọ́n irú ikú tí ó pa Bíọ́lá yìí bóyá wọ́n pa Bíọ́lá ni o àbí Bíọ́lá tiẹ̀ wá para rẹ̀ àbí àjọ̀nú kan ló pa Bíọ́lá
àbí ooru ló pa Bíọ́lá sínú ilé àbí Bíọ́lá mọ tí yóò ní tó ooru wá pa Bíọ́lá sínú ilé irú kí ló pa Bíọ́lá ọmọ Nàìjíríà. Olapresenter ló kọ mi o èmi náà wọ́n lu Ẹ̀gbá mọ́lẹ́ sàbí agbóǹgbò àkàlà mẹ́rin jogún ọlá ẹ wò mí bá tún ṣe jẹ́ àmọ́ fún yín back to back lórí ètò yìí Gbáǹkọ́gbì pẹ̀lú Olapresenter ẹ fọ́lọ̀ wa lórí ìkànnì YouTube Olapresenter TV gẹ́gẹ́ òfin àti jẹ̀gbá lọ́dọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ abàmì tí ń ṣẹlẹ̀ lókè èèpẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó buwáyé àwọn ìṣẹ̀lẹ̀ tó kàárù àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣòro gbàgbọ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ sọmarí dáníwọ̀rọ̀ kábíyèsí ọba mi lẹ́dùnmarè tó Gbáǹkọ́gbì tọ̀sẹ̀ yìí rèé Gbáǹkọ́gbì yìí mo fẹ́ kẹ́ ẹ bá mi fojú mi wò irúkúrú ló pa Bíọ́lá ta ló pa Bíọ́lá gan ẹ̀yìn àgbègbè apẹtẹ ẹ̀ ṣe ṣèwádìí pé inú ilé àmọ̀rẹ́ ìkankan ti ń gbébẹ̀ fún ọdún bíi mẹ́rin láti 2018 tó fi wọ 2022 Gbáǹkọ́gbì.